ti fẹ́lẹ̀ bẹ́lú bú. Jẹ̀lílì tó bẹ̀rẹ̀ ó tún ti sọ tó bẹ̀rẹ̀ ó má ro dídọ̀ o. Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ só lásán lélẹ̀ àfi sẹ́ni. O tún ti ṣe alẹ́ kejì àfàfíṣe náà wo ọgbọ́n Jẹ̀lílì ó tún àlọ́ àlá rẹ̀ sí ó tún ti sọ ó lè rún mọ́ ó tún àlọ́ àlá rẹ̀ bẹ̀rẹ̀ hàn lẹ́lẹ́ kejì ó tún ti sọ gbogbogbò tó ṣe kí ni ṣe ọ́ ṣé bó ṣe tó fi ké 100 yà sí náà rè ní ìṣẹ́jú mélòó sí mélòó ló ti tó sọ bí mélòó yìí. Kára bẹ ní yẹ̀sí náà ni wọ́n ṣáṣàlù látó ṣe kíá. Olómi ọ̀jẹ̀dù àgbà ọgbà àfikọ́ wà ní tèmi. Allahu Akbar. Ìrun ìyàwó lòdì ìsọdún ti sọ tó ṣe lọ ọlẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ àmọ́ gbàrún ti dé èèyàn sọ pẹ̀lú ẹ̀ sọ́dọ̀ àmọ́ gbàrún sọ́dọ̀ àmọ́ gbà wọ burúkú jẹ́ ìjà tì í àbírú rádáadáa ó ti sọ bí ẹ̀ iṣó rẹ̀ ń lọ bí ẹ̀ mọ̀kànlá ní ìsìn àbí kí ló dé sọ́gbẹ́ lákòóbá ni ọ kí n má bínú kí ni ó tẹ́ pàdé ẹ̀ máa ṣé bí o ti kéya ọgọ́rùn-ún àṣẹ yìí. Àwọn ọrùn mọlẹ̀ òkùnkùn fún wa ṣe. Àṣẹ bàbá. Ojú òṣì ní tiwa. Àṣẹ. Àwa lágbègbà orókè. Àṣẹ bàbá. Àṣẹ ń gan sa. Mọ̀ wá gbàgbé bí mo ti ní kó lù ú. Bá gogo 12 bá ti lù ìwọ dìde ńlẹ̀ kó o tara ṣàṣà kó o lọ rèé ṣàbólògùn tí ní kó o ṣà. Ó rí wípé wọ́n ló gbégbá orókè. Igbá nílékè omi òṣìbàtà ní lékè odò wòmí àjàgbá yìí báyìí ń tara aṣọ funfun nígbà yìí láàrò òkú irun funfun ní lékè ìwọ ló lékè gbogbo wọn ojú òní tògún lágbẹ̀dẹ ojú òsì ní tí o àrà tó bá wá wọ alágbẹ̀dẹ báyìí ìní ìfìrí rọ bó bá ti débi ìdíje ọ̀hún àrà tó bá wù ọ́ ìwọ ṣàmọ̀ dá àrà ń lo dá lójú ọmọ aráyé wò àdéhùn tó ṣe fẹ́mi wọ́n gbàgbé rẹ. ẹ ṣe gan bàbá mi ò ní yẹ àdéhùn torí pé èmi gẹ́gẹ́ bí ẹ̀dá kan mo mọ̀ túmọ̀ àdéhùn mo mọ̀ pé Ọlọ́run fúnra ẹ̀ òun gangan ni àdéhùn ṣebí àdéhùn tẹ́yìn náà ṣe fún mi nílé pé mo máa gbégbá orókè ṣebí kò níyẹ. Ó di dandan. tí o bá ti yẹ ilé tẹ́mi náà ṣe fún yóò níyẹ. Bàbá ẹ mọ̀ pé ẹ ṣe nǹkan fún yàn ẹ mọ̀ pé ẹ ṣiṣẹ́ fún ẹni tó mọ̀re lẹ́yìn eléyìí tí mo ti sọ fún yín nínú ilé pé mo máa ṣètò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún yín tí mo bá fi dá yín lójú pé tí mo bá gbégbá orókè tán máa wó ilé yìí máa kọ́ mi fún yín bàbá nǹkan tí mo máa rí ń bẹ̀ yẹn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Òun ni màá fò sóhun yẹn ni mo ti di international tí mo bá ti win ṣe wá rí lẹ́yìn yẹn bàbá ojú mi ti rí tó mo ti wá owó jìnnà ìyà ti jẹ mí lóríṣiríṣi torí owó torí ẹ̀ mi ò fẹ́ kí opportunity lè mi ò fẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́ inú mi dẹ́dùn pẹ̀lú nǹkan tẹ́ ṣe fún mi kò sí nǹkan tí mi lè ṣe torí owó lẹ́yìn pé bóyá kí n gba ẹ̀jẹ̀ ọmọlàkejì káyọ̀ yẹn kúrò lẹ́yìn yẹn kò sí nǹkan tí mi ò lè ṣe torí owó torí ẹ̀ eléyìí mi ò fẹ́ kó bọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá fi dá mi lójú pé kò ní bọ́ lọ́wọ́ mi eré ò ní bọ́ lọ́wọ́ yín bàbá gbogbo nǹkan tẹ́mi náà sọ pé máa ṣe mo máa ṣiṣẹ́ gbọ́. Àwọn ọrùn mọ̀lẹ́ yóò fún wọn ṣe ìwọ ọmọ rẹ lé ọlọ́ta ńlẹ̀ adó ẹ̀rìn mi lóde ọ̀wọ̀ pákó ẹ lóde àṣán panu máa lò fún níyàn dé ògún ló ń lérè Ọ̀rúnmìlà ló tún fẹ́ wò mí gbogbo wọn ni wọ́n fún wọn ṣe ìwọ ọmọ rẹ lé mọ́ rẹ lé. Ọ̀rúnmìlà mo dúpẹ́ o ẹ̀là mo dúpẹ́ mo ró ń fólú mo ró ń ṣáke mo ró ń ṣíkàràbà ọmọ erin fọ ọgùn láàánú. Ẹ káàsán o. Kóńtọ̀ òun ó wọlé o mo ró ń fólú mo ró ń ṣáke mo ró ń ṣíkàràbà ọmọ erin fọ ọgùn láàánú ọmọ. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́ ṣé mo lè jókòó. Ọ́fì kalẹ̀ sí.
ẹ ṣé sà ṣé bínú ṣá. n ò bínú, èmi mo lè ṣe fún ọ. ẹ jọ̀ọ́ wọ́n júwe bí ìbàyí fún mi ni wọ́n lè ṣe júwe fún mi náà ni mo ṣe gbéra tí mo sọ pé kí n bá bọ̀ ń bí ṣó ti yé yín. ẹ wo ìdíje kan ló wà tí wọ́n sọ pé àwọn ọkùnrin máa ṣe bíi obìnrin ṣó ti yé yín sìn oríṣiríṣi ẹ̀bùn ló dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n fẹ́ fún wa ìdí nìyẹn tí mo ṣe wá síbí ńgbà tí wọ́n ti júwe yín fún mi wípé ẹ máa ń yí ọwọ́ padà ṣé àmọ́ pé kò dá kéèyàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ náà ó ní mo ṣe wò pé ẹni tó bá ṣẹ́pá ó ní wọ́n sọ pé àwọn òbí ẹ̀ máa ń gbé wọ́n dẹ̀ sọ pé ọlọ́run ò kọ́ àjò ìdí nìyẹn tí mo ṣe sọ pé kí n wá bá yín pé gbogbo àwọn nǹkan tẹ́ bá mọ̀ tẹ́ lè ṣe tẹ́ lè fi gbá ń dé fún mi kó jẹ́ pé mi gangan ó ní máa gbégbá orókè ìdí nìyẹn tí mo fi wá ẹ wá wo bí omi ò kí ń ṣabárá mo rí jẹ́ o tẹ́ bá lè ṣe fún mi tó jẹ́ pé mi gangan ni wọ́n mú máa jọ yín lójú ọlọ́run máa ra aṣọ àǹkárá ọ̀pá mẹ́wàá wo dín fún yín tẹ́ máa fi rán bùbá àti ṣòkòtò àtagbádá wọ́n máa tún kóṣẹ́ sí iṣẹ́ tó máa nice tó máa wà ókè gan ẹ máa wọ̀ báyìí gbogbo àwọn èèyàn ló máa admire yín ṣó ti yé yín gan sìn ó máa yàtọ̀ sí gbogbo àwọn eléyìí tẹ́ wọ̀ tí ò bára wọn mu yìí ṣó ti yé yín sìn tí máa rán fún yín máa wà ókè gan ẹ ṣé sà. ọlọ́rọ̀ àǹkárá fún mi. ọlọ́run àkàrà wo dín. wò mí mo rí pọ ọmọ ọwọ́ wẹ̀ ó di dandan kọ́ ọ bá gbà jẹun ó rírú tó ọ bá wá sọ́dọ̀ mi ìrọ̀rùn ńlọbadé kí la ti ń ṣe oògùn òdélé ikú olóòrò rí wò mí ó ti di ṣíṣe mò ń bọ̀. kódà mò ń bọ̀. mo ti sọ pé lẹ́dàá mi ò ní mọ̀ọ́ṣì èmi àwọn dà wọ́n ti sán lọ bí ẹyẹ ta ló lòṣì ìyáláyà wọn níbi tán wà èmi màá gun jíìpù orí ẹlẹ́gàn àdàrú. ẹ pẹ̀lẹ́. ǹlẹ́ arákùnrin. ẹ wò ó Sisi Kọ́lá ni kẹ́ pè mí preferably ṣó ti yé yín. Sisi Kọ́lá. Sisi kọ́ Sisi Kọ́lá Sisi Kọ́lá. Sisi Kọ́lá. ẹ kú ìjókòó ọgbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi oògùn lúbúlúbú ojú ọlọ òòsà òní òjẹ́ gbọ́ mi bó bá ti da gogo 10 alẹ́ ìwọ bu díẹ̀ nú ẹbù yìí kó bù sátẹ́lẹwọ́ rẹ kó wá fomi lò láwọn àtìgbà náà ọ gbọ́dọ̀ sùn ó títí tágo 2 léèlù bá aago 12 bá ti wá lù ṣó rẹ lẹ́ẹ̀kejì inú kó wá rè dà sínú omi rẹ omi ìwẹ̀ kó o fi wẹ̀ látòrí títí dẹ́ṣẹ̀ arákùnrin wọ́n jiyàn oògùn mọ́ ó di dandan kí wọ́n kọ́kọ́ mú ọ níbi ìdíje ọ̀hún kó o tó wá lo méjèèjì ohun tó mọ̀ pèsè rẹ̀ ọ̀yà mọ̀ wí tẹ̀lé mi ẹ̀ta ní kọ́kọ́ tà kọmọ ẹranko tó tà. wípé ẹ̀ta ló kọ́kọ́ tà kọmọ ẹranko tó tà. bára bá sán nígbó tẹ̀rù tọmọ ní gbọ́. tára bá sán gbégbé tí máa gbọ́. ok máa try ẹ ṣe gan ẹ wo ṣẹ́ni tó bá lè rí bí ẹ ṣe sọ gangan tó bá lè rí bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ni wọ́n mú ní gbogbo ìdíje yẹn ẹjọ́ ṣe máa ń wọkọ̀ ṣù. èmi ewu eléyìí. kálẹ́pẹ́ máa ń wọkọ̀ ṣù ni èmi ò bá ní kí n ra kọ́ ṣù kan fún yín á wá jẹ́ ètò ní flat sole kò ní jẹ́ ètò ní high heel torí tẹ́ bá lọ wọ ètò ní high heel ṣe mọ̀ kẹ́ lè lọ rí dànù kẹ́ lọ rí ṣubú ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ ra ètò flat fún yín. mo ti gbọ́. kò sí problem ṣó ti yé yín sìn máa jọ yín lójú gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ ṣe gan màá tún débí ẹ jọ á wá tó èlò báyìí. ó bẹ́ mi wẹ́gbẹ̀rún 2 ṣó o rẹ́gbẹ̀rún 2 ní ìfira àdí sórí èṣù ìní wọ́n fi di gbogbo àwọn adájọ́ ọbẹ̀ pátá tí wọ́n fi lọ́kàn à ń gbóríyìn fún ọ. 2,000 naira. ní kò bẹ́ mi wá. ẹ gbà. bó ti rí gan. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín 10, 12
èmi ní ń jẹ́ báwọn. ẹ sọ pé màá lò kan láago 10 ìkan láago 12. bó ti rí gan-an. ẹ ṣe gan. ẹ wo ta ló lòṣì. ìyáláyà wọn ló lòṣì. ìyáláyà wọn ẹ ṣe gan. ìyáláyà wọn níbi tán wà náà lòṣì. ẹ ṣe gan jàre má tún padà wá rí yín. ẹ wá jí ṣe bí òbí ẹ wo Sisi Kọ́lá. Ọ̀jẹ̀lì ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ ó rí sí lára fúnkẹ́ ó tún ti dé. Ọ̀jẹ̀lì ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ ó rí sí lára fúnkẹ́ ó tún ti dé. Ọ̀jẹ̀lì ń gbọ́ náà. Jẹ̀lílì rẹ̀ ó rí sí lára fúnkẹ́ ó tún ti dé. ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. oorun burúkú ò ní kàn mí. aráyé ò ní rè mí mú. ọ̀nà tẹ́ fẹ́ gbà yọ ni wọ́n ti sọ̀rọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí èmi gan múra ti yín lẹ̀ ni àwọn olórí burúkú olóṣè kí n sùn ìyálàyà yín ló máa sùn òun lórun ò ní dá lójú ẹ̀ èmi Sisi Kọ́lá yes Sisi Kọ́lá ho orin òṣì òní kùn mi máa ń múra yín pé èmi oorun rọlẹ́pà gbogbo ọ̀nà ni máa gbà ní máa fi ráyè tì yín pátápátá. wọ́n ní tọmọdé bá gbọ́ngbọ́n kókó ìyá ẹ̀ náà ó máa gbọ́ngbọ́n sínsìn ni. aláàmì ẹ ti ń ṣiṣẹ́ báyìí ẹ má fọwọ́ wọ́ mọ́ ẹ má fi ọmọ wọ́ mọ́ ẹni bá fọmọ wọ́ mọ́ á nà kan pa ni wàá lọ bẹ́lẹ̀dá tó dá ẹ pé kò tún ẹ dá ni ò ní ní láti máa sa àṣàṣì sèmi kémi sùn oorun bo gbogbo ọ̀nà ni máa fi gbà á ká má tiẹ̀ lo nǹkan kan rárá ṣí tá a bá jọ débẹ̀ ṣan fẹ́ mú yín ni kí lẹ ní tẹ fẹ́ fi ṣó kí ni. ibi lajọ máa wà tago 12 máa fi lò tí máa fi lò tí wọ́n ní kí n lò ibi lajọ máa wà ta ló lòṣì ṣí ọ. ìwọ oògùn yìí mo fẹ́ kí o wá ṣe iṣẹ́ tí wọ́n ní kó o ṣe lára mi o tó bá ti di ọjọ́ ẹ̀yẹ wa ọjọ́ ṣe bí obìnrin èmi ni mo fẹ́ gbégbá orókè mo mọ̀ ṣe mi ò mọ̀ ṣe èmi ni kí gbogbo ayé máa pariwo tí mo bá ti ń jó kán máa pariwo tí mo bá rìn kán máa pariwo gbogbo nǹkan tí mo bá ṣe ń jọ yẹn báyìí ara ni kó máa jẹ́ lójú ọmọ aráyé o
bẹ́ẹ̀ ni kò rí o. Ta ló lòṣì? gbé mi dáhùn láyé mi ṣá. Aago méjì ti lù. Ṣé kí n ṣe pé gbogbo oògùn tí bàbá yìí sọ pé kí n lò ṣé kí n ṣe kó ti bàjẹ́ báyìí? Àfìgbà táwọn people get me. Well anyway, intention ló matter. Àníyàn ni. Àníyàn tó bá wà lọ́kàn èèyàn ni gẹ́gẹ́ bí àwọn onímùsùlùmí ṣe máa ń sọ. Ọlọ́run dẹ̀ ti rí pé mo ti try effort mi tó torí gbogbo nǹkan ni mo gbìyànjú láti lè má sùn. Àfìgbà táwọn people yẹn get me. Ara yín lẹ ṣe. Ara yín lẹ ṣe. Ká má lo gbogbo nǹkan yìí gan tá a bá débẹ̀ ta ló fẹ́ ṣáájú mi? Ta ló lòṣì? Ta ló lòṣì? Ọgbọ́n ò ní tán láyé ká wa lọ sọ́run láéláé. 12 tèmi ṣẹ̀ṣẹ̀ lù ní aago 12 ṣẹ̀ṣẹ̀ lù ní. Ohun tá a bá bá Ògùn sọ lògùn máa ń gbọ́. Wo ìwọ Ògùn, ìwọ ni mo gbé síwájú aago yìí o. Aago 12 náà ní kí n lò ẹ́ o. Aago 12 gangan náà ló dẹ̀ ń fojú ẹlẹ́dàá ẹ̀ wò yìí. Ìwọ rèé, aago rèé. Aago 12 12 o'clock ìwọ náà dẹ̀ rèé. Táìmì yẹn gangan ni mo fẹ́ lù ẹ́ o kó jẹ́ kójú mi ṣe o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kó tó di pé mo lo oògùn ti 10 o'clock. Ẹ̀ta ló máa ń kọ́kọ́ tà kọ́mọ ẹranko tó tà. Ara ò ní sán kí gbogbo etí má gbọ́. Ara máa ń gbayì ní gbogbo ibi tó bá dé ni. Àfihàn ò dẹ̀ ní wọjà kí gbogbo ojú má rí gbogbo ibi tí n bá ti dé kí everybody máa rí mi. Kán fi gbogbo nǹkan tó bá ń ṣe lẹ́ẹ̀kan wo ọmọ tó ń lọ. Ọmọ lọ́ọ́ tí ń rín. Lẹ̀pa látòkè délẹ̀ ogun wálẹ̀ bẹ́ẹ̀ ni wọn bí ìyá wọn dá. Ká má lo gbogbo packaging gan àtà. Tó bá ní body wọn ní ní packaging, tó bá ní packaging wọn ní ní fantasy, tó bá ní fantasy ẹlẹ́dàá ò ní gbà fún wọn. Ibo náà ti ráyè òṣì. Ó dọ̀bẹ̀. Bọ̀dá mi, yà sí ẹ lẹ́nu bíi kẹ́tù. Ìwọ gan lẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Ajẹ́ mi. Bọ̀dá mi, ó ga jù. Ikú sàrùn là ń sá ni. Ó ṣe kẹ̀. Àbẹ́ẹ̀dì mẹ́gbẹ̀ẹ́ máa lọ. Mi kẹ̀dẹ̀ ń rò bóyá kí n dì ẹ́ mẹ́rù. Ṣùgbọ́n ṣorí ní checkpoint Èkó, wọ́n kẹ̀dẹ̀ máa ń wo ẹrù wa ká tó wọlé kẹ̀kẹ́ nìkankan má dẹ̀ kẹ̀dẹ̀ gbé cocaine wọ Èkó kẹ̀. Bó la ṣe á ṣe báyìí? Fi ọkàn rẹ balẹ̀. Tí màá ṣe ni wípé mi máa gba visa airport passport fún ẹ. Ìyí ń mú ọwọ́ Èkó. Èmi gan fẹ́ kọ́ ọ wá sí Èkó kó wá wo àrà tí mo fẹ́ dá níjọ́ competition wa. Jẹ́mílá gbogbo ohun tí obìnrin ṣe pátápátá ni mo ti mọ̀. Tí n bá catwalk fún ọ báyìí èyí rẹ̀ wú bí gàrí fọ ni. Ó dẹ̀ catwalk rẹ̀ dẹ̀ rí. N tí mo kọ́ oṣù gbọ́ ọ̀rọ̀ mo fi kọ́ mọ̀ wo ìkọ̀kọ̀ gbé ẹsẹ̀ ọ̀tún ráì tòsí yóò wá tẹ̀lé gbogbo ara ó máa mì sọ́tún yóò mọ̀ mì sósì mọ̀ wo ajẹ́ mi ẹ̀kọ́ náà nǹkan yìí ni títòsí bá tẹ̀lé tọ̀tún ó tún lọ sọ́nwó ajẹ́ mi.
ó gbádùn rẹ̀. Oríṣiríṣi. Ṣé ká tó tún lẹ ṣeun? Ẹ kẹ́kọ̀ọ́. Ẹ tí débi tẹ́ ti fẹ́ ṣèdíje gan tí ń rúpò. Ó máa ń wọ kí alákọ̀ọ́lẹ̀ ṣeun kì í ṣe ká tó. Bẹ́ẹ̀ sọ, kí ló mọ̀? Kí ló mọ̀? Èmi mo kàwé, ẹ̀yin náà sì ka díẹ̀. Ń sì ká dùn yín ló sì jẹun jù yín lọ. Ó dà kí ni jẹ́ cat? Cat. Káàtì. Cat. Ẹyin. Ǹjẹ́ ológun kọ́ yìí? Ẹ ṣeun. Kí ni jẹ́ work? Work. Kéèyàn ọmọ rìn ní yìí. Ẹ lẹ̀ pọ̀. Káàtì wọ́ọ̀kì. Ológbò rìn. Ìyìn ológbò rìn. Ìyìn ológbò. Láìláìláìláì. Kò ní dáfà àti wọ́n bọ́ láhùn. Ó ti gbé ẹ̀gbọ́n mi àkànní jìnnà. Kò ní ìrìn bí ológbò. Aṣọ lóun ló ní wálé ká tó ṣèdíje yìí. Kò ní dá fún, yóò sì dá fún Ọ̀jẹ̀mílà. Wọ́n mọ̀ fèpè ránṣẹ́ sí wọn, wọ́n mọ̀ fàdúrà ránṣẹ́ sí wọn ni. Ajẹ́mi. Aṣọ lóun ló ní wálé ká tó ṣèdíje. Ajẹ́mi. Yóò dá fún ọ. Bó láti wá ṣe. Ìsìndẹ̀ tí wọ́n mọ̀ pé ìrìn mí sùn ní jẹ́ kàtúà. Tí ẹ bá ti dọ̀hùn, ẹ rìn bí ológbò, ẹ sàkọ bí ológbò, ẹ dẹ̀mọ̀ bí ológbò, ẹ rìn bí ológbò. Tí ẹ bá tí wọ́n fẹ́ káwọn adájọ́ òun, wọ́n mọ̀ pé ẹmọ tí ń jẹ́ kàtúọ̀kì dáadáa. Ẹ wà máa dún bí ológbò. Ẹ wà tún máa jọdún bí ológbò, ẹ wà díńdáyọ̀ sangáyọ̀ díńjà. Ajẹ́mi. O jẹ́ wọn lábúrò ọ̀dẹ̀. Ọ̀jẹ̀lì ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀rí sí lára fọ́kẹ́ o. Stop. Mo ní kó dúró. Mo gbà tán. Ọlọ́run ló ní kí n má fìmọ̀ ṣe ibi tẹ́ ẹ kàn mí nìkan. Ọpẹ́lọpẹ́ ẹ jẹ́ mi láàbúrò mi. Ó fi yé mi wípé. Bẹ́ẹ̀nu jákèjọ́. Kí ni rubbish tó ṣe? Wo ó jẹ́ kí n san kankan fún ẹ. Èṣù oní packaging o. Anybody lórí wọ ọ́fíìsì lọ́ba. Tó bá jẹ́ kí èṣù lómi, màá gbọ́ṣẹ́ ìwé ẹ̀rọ abẹ́. Gbọ́sẹ̀ ta ni o? Ẹ mọ̀ dán wò. Àwọn tí wọ́n ní kinní àti àyín jù yín lọ gan bí n bá gbọ́sẹ̀ wọn ò lábúlé wa wọ́n máa ń pariwo ni. À ń bèlè tàṣí ẹ̀yìn jáńjálá yìí. Bí n bá gbọ́sẹ̀ yìí wo ẹ mọ̀ pariwo ni. Bẹ́ẹ̀ tí mo dún lè pé yé. Are you mad? Kí ni mò ń sọ? Kí ló ń sọ? Wọ́n jù sí mi mọ́ hàn. Nǹkan tí mò ń sọ fún ẹ ni pé màá nù ẹ. Tí bá kó ẹ níṣẹ́ tí ò bá mọ̀, àwọn tó ju ẹ̀ lọ tó máa ṣàì mò ń nà wọn gan. Nà mí. Láyé rẹ mọ́ ló nà mí mọ́. Mọ́bọ́lá. Láyé ẹ̀ tá ìwọlé ọlọ́sùn mọ́ ló nà mí mọ́. Ta ni ọ́? Táfẹ́ tàmí lé ọlọ́. Láyé rẹ mọ́ sọ̀kọ́ nà mí mọ́. Màá nù ẹ tó bá mọ̀. Ọ̀nà ẹ̀mí. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Mọ́bọ́lá àbí ọ̀nà ẹ̀mí. Kẹ́lí kí ló dé? Bákẹ́ni. Ọmọ Bọ́lá kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Catwalk tí mo ti ń kan láti jọjọ́ yẹn ni mo dẹ̀ ní kó ṣe ló bá dáwọ́ délẹ̀ ló ń ṣe bí ológbò ló ń rìn ní nǹkan tí mo ti ń kan for the past 2 months tó dẹ̀ mọ̀ dáadáa. Ẹ má dá lóhùn oje sun wọn náà lọmọbìnrin yìí ó máa ń wọ́ọ̀kì ní nǹkan mi o Bákẹ́ni ẹ dákun kí n káàtì ológbò wọ́ọ̀kì kéèyàn mọ rìn ẹ̀yìn ẹlẹ́ pọ̀. Gbẹ́nu ẹ sọ̀hún aláìgbọ́n ẹ wo ẹni tẹ́mi ná owó ńlá lé lórí tí mo lọ rí gba instructor fún ọkọ ọmọ bá jiyàn ọmọ sẹ́ẹ̀ la fi lọ gbà fún ọ ntọ́ba sì wí fún ọ ní dandan ntọ́ba ti sọ ní final yes. Ǹjà náà yes. Thank you ẹ ṣé gan sa ijó tó máa jó fún mi nsìn ní ijó ìbílẹ̀ jù díẹ̀. Èmi á lùlù fún ẹ ọ̀ya jigangan 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 jigangan. Àyàgbé. Gangadan gadi gangadan. Bẹ̀rẹ̀. Jigan 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 jigan. Dẹ́mọ̀. Jigan jigan gangadan. Jù díẹ̀. Gangadan jigangadan jigangadan jigan. Kí ló dé tán rẹ̀ rẹ̀ wọ́n la? Kí ló dé tán rẹ̀? Ẹjọ́ sà, ṣé Jẹ̀lílì àti Beyonce ṣé family ni wọ́n ni? Kí ló dé? Sórí bó ṣe ń ju bàká ẹ̀yẹn bíi ti Beyonce. Gbọ́ ọmọ ìyá rẹ̀ ló fi jójọ ìjó jẹ́jẹ̀ rẹ̀ tó bá yí dìbà tó yí dìbà ní ìyá rẹ̀ ìyá rẹ̀ ló fi jójọ. Ọyá jèrè gàngàdìn jìgàn 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 gàngàdìn jìgàn 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 gàngàdìn. Àyàgbé. Jìgàn 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 gàngàdìn. Bẹ̀rẹ̀. Jìgàn jìgàn gàngàdìn. Jìgàn 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 gàngàdìn. Dẹ́mọ̀. Gàngàn 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 gàngàn. Jẹ̀lílì
sórí gbogbo ọ̀nà tá a fi ní fèlè mo ti ń ronú ẹ̀ láti fi ìjọ mẹ́ta òní táwọn á lọ fún kínní sórí kínní pampa òun là á tó tá a fi sọ́pọ́ọ̀tì ìsàlá èmi bá ti ń fi ìsàlámù màá máa lẹ̀ mọ́ tí òfin sí ìdè. Ìná tó ṣe rìn ìjọba máa ń tó ṣẹlẹ̀ ọ wà lọ rí wo orí ilé ó tún wọlé ilé ìmọ̀lẹ̀ ńgbọ̀ bá bọ̀ sí lọ́ọ́ sẹ̀ wá lọ́wọ́ sọ tí o fẹ́ wọ̀ lọ síbi tá à ń lọ sọ̀rọ̀ mi ṣùgbọ́n ká tó lọ mo tún ti dọ́gbọ́n kínní kan mo ti ra pàfúùmù a fẹ́ sí gbogbo bíi pátápátá tó jẹ́ pé bí sóun bá tiẹ̀ bínú jáde pàfúùmù ni ó pàdé rẹ̀ lọ́nà náà náà ní tí ó rùn jáde. bọ́dá mi Àkànní ẹ má jà fi lọ́fíńdà sí sóòmí o bí òórùn sóòmí pẹ̀lú òórùn lọ́fíńdà bá papọ̀ nǹkan bẹ́lẹ̀ o yóò já gbogbo bẹ̀ wọ́n dàrú ni. ó jẹ́ pé òórùn sọ yóò ba àlùbáríkà àti lọ́fíńdà yóò bàjẹ́. ó jà kò burú ọwọ́ ìta sẹ́yìn náà yóò palẹ̀ rẹ̀ mọ́. Sọ́sẹ̀ ẹni ní ṣáwọ̀ bọ́ sí sí. Pẹ̀lú ọgọ́ náà, àwa là á jẹ́rí. Ní sí ọjọ́ jẹ́rí wa.
mọ̀ pé gbogbo wa la ń gbádùn ètò yìí bó ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ kò ní sú wa o kò jẹ́ ní rẹ̀ wá. yẹ́sọ̀ kò lè sú wa kò lè rẹ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ètò ìdíje tá à ń ṣe ètò ìdíje ṣe bí obìnrin ni ètò yìí gangan lẹ́ẹ̀ka máa pè ní dàbí alára bẹ́ẹ̀ ṣe ń wè mí náà tí máa fi wọlé báyìí sìn tí máa parada gbogbo tẹ̀ ń wo yìí á ti wálẹ̀ báyìí máa dọkùnrin àbẹ́ ẹ̀gbọ́n mi gbọ́ ni ẹ pàtẹ́wọ́ fún mi. ẹ ṣá wa látẹ̀wọ́. ní báyìí mo máa pe àwọn contestants mi kó jáde pẹ̀lú aṣọ àkọ́kọ́ tó máa wọ̀ tẹ́ bá rí ẹ̀yin kan máa ṣe kí ni ẹ máa gbà wait till then ẹ bá mi fàtẹ́wọ́ gbé wọn jáde. ẹ ṣá wọn látẹ̀wọ́. ẹ ṣá wọn látẹ̀wọ́. thank you. thank you. thank you. Yes. Feel happy when wine and dine. Okay. Check it out. Let's go. Okay. Holy shape your green. Holy shape your green. Holy shape your green. Holy walk pata. Holy walk komu. Holy look bling bling. Holy look yeti. Kill that way, kill it you. Èmi gan sexy dude. Mo le roll, mo le groove. I got the hips, got the lips, got the sexy backside. As you see, I know they shy. Àbí ọmọ Àfọ̀njá, bóyá Syria Naija. Jẹ́ ká lọ sọ́jọba, kí n ra ta, kí n rẹja, kí n ra bú àlùbọ́sà. Tí n bá dé wíwú àgbà, tí n bá tọ́ dé wàsá. No be joke, no be wàsá. Wọ́n yan mi bí Hausa. Mo lè ṣe bí obìnrin, 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 mo lè wọ pátá, mo lè wọ kọ́mú, mo lè lo bling bling. On this flow, make it show. If you conform, make it go. Mo lè wọ skin beat up, tí n bá kọjá wá tán, tí máa ju ibi ṣẹ́kẹ̀. Ọ̀jẹ̀lì kí n gbọ́. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ọ̀jẹ̀lì kí n gbọ́ lọ. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ọ̀jẹ̀lì ìran igun ní jẹbọ sàkàlàmàgbò ní jẹdọ ọmọdé pẹkun lórí ta ó dájẹ ọmọdé pẹyẹ lórí ta ó dájẹ ìjọ òun bá pẹ̀rọ gidi máa wà á gbé kóbi ẹ̀ mọ́lẹ̀. Ọ̀jẹ̀lì ọmọ wa ni. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ọ̀jẹ̀lì. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Dánidáni kì í bá ní lágbàlagbà kékeré ní tí bá ní lọ ọ̀sùn pẹ̀lú wúbọ̀ lọ́kùn òpònú ayírádà akin dánidáni àtọ̀ọ́lẹ̀ Jẹ̀lílì rẹ̀ o. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ọ̀jẹ̀lì kí n gbọ́ sẹ́. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ẹ wo bàtà rẹ̀ kọ́búkọ́bú. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Ẹ wo eyín Jẹ̀lílì bó ṣe di pátá o. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Onífìlà akéde, onífìlà Jẹ̀lílì rẹ̀ o, akẹ́. ẹ̀mí sí lára fọ́kẹ́bù mo tún ti dé. Olódo, olódo kò pọ̀nù. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́bù
Jẹ̀lílì ọlọ́pọlọ dúdú alárànbá aṣọ alárànbá aṣọ Jẹ̀lílì Jẹ̀lílì rẹ̀ ọ́ ẹ̀mí sí lára fọ́kẹ́bù ọ̀sùn sí dé. Jẹ̀lílì ọ́ Jẹ̀lílì rẹ̀ ọ́ ẹ̀mí sí lára fọ́kẹ́bù ọ̀sùn sí dé. Jẹ̀lílì ọ́ Jẹ̀lílì rẹ̀ ọ́ ẹ̀mí sí lára fọ́kẹ́bù ọ̀sùn sí dé. Jẹ̀lílì ó tún ti dénú.